السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ máa sí ọ̀rọ̀ mi yẹn ní fásẹ̀lì ẹ sì máa rọra máa tó gẹ́gẹ́ bí ìbéèrè tó béèrè. حياكم الله الله في عونكم. لتستفيد منه الأقاصي والأداني. ó lè jẹ́ àǹfààní táàmù ń bẹ fáwọn tá à ń bẹ ní tòsí àtàwọn tá à ń bẹ ní jìnnà. حياكم الله. yóò máa jẹ́ fáídà fáwọn kan yóò sì máa jẹ́ láásímùl fáídà fáwọn kan. حياكم الله. àwọn tí wọ́n bá ti máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa tún máa rán wọn létí. àwọn tí yóò bá máa tẹ́lẹ̀ wọn lè máa. àkọ́kọ́ ní ibi tí ti kọ́kọ́ lọ ní orin tí Mọ̀lánà Sheikh Adam inú tíra àwọn náà ni wọ́n kọ́ sí tá a ti kà á torí mu'arrikh ni wọ́n kílẹ̀ máa pè léèbò historian iná ni Sheikh Adam mu'arrikh ni wọ́n. gbogbo ìtàn tó bá béèrè nípa Islam ọ̀dọ̀ Sheikh Adam ló ti béèrè tó bá ti lóhùn ní béèrè lọ́wọ́ Sheikh Adam ó lè mọ ìtàn bí Islam ti dé Nàìjíríà yìí àti bó ti káàkiri àwọn gbèríko. Sheikh Adam náà ni ẹni tí Olúwa fún láti kọ́ wa ní ìtàn bí Islam ti dé Nàìjíríà bó ti délẹ̀ Yorùbá bó ti dé gbogbo ibi tó dé. Mọ̀lánà Sheikh Adam ni àwọn ni marjawu wa so fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìtàn nípa Islam. ó bá ti fẹ́ kọ́ ìtàn nípa àwọn àfáà tí wọ́n ti lu Nàìjíríà ó ti yé báwọn kódà tá àwọn àfáà tó lo Ghana tó lo Benin tó lo Senegal gbogbo àwọn ló ti ń jẹ́ West Africa. ó bá fẹ́ béèrè ìtàn wọn bí Islam ti wọ àyè kọ̀ọ̀kan Sheikh Adam náà ni ó béèrè lọ́wọ́ ẹ̀. rahimahullah. ló bá ti lọ katira wọn ó ti béèrè lọ́wọ́ wọn náà nù. ọba ń bẹ náà torí wọn wá jẹ́ mu'arrikh yẹn wọ́n wá kọ́ sí bẹ̀rẹ̀ orin pé laysa binsani wala akilin man la ya'i tarikha fi sadrihi wa man wa'a akhbara man qabilahu adhafa amaran ila umurihi. laysa binsani wala akilin من لا يعي التاريخ في صدره ومن وعى أخبار من قبله أضاف أمرا إلى عمره. ليس بإنسان ẹni yẹn kò complete wàlá akilin a lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ máa ń láyẹ̀ ẹ̀ tààrí àmì sádìrì. ẹni tí yóò wá lọ lè wá ìtàn ọha ìtàn kọ́ mọ ìtàn ẹgbẹ́ tá a bá bí ní nǹkan yóò máa dáhùn rẹ̀ aláwájú ilẹ̀ hakíkà tí ò ní símùlá báṣà tàríkhíyà ń bẹ̀ ò ní dàtàrú. ẹ bá fẹ́ béèrè nǹkan nípa ètò àwọn àfáà wo ni wọ́n ti lo ayé báwo ni wọ́n ti lò ó ńgbà wo ni wọ́n bí wọn ìgbà wo ni wọ́n kú ńgbà wo ni wọ́n lò ó. ó ti bá wọn látọ̀dọ̀ àwọn Usman bùnú Fódíò àtàwọn tí wọ́n tó bí wọn. ó ti yé bá wọn ẹni tí ó bá ti mọ gbogbo irú àwọn nǹkan yìí kọ́ lọ lè wá àbí kọ́ mọ̀ tàn lú ẹ̀ ọ̀gbọ́n ẹlòmíràn mọ̀ tàn lú ẹ̀ bẹ̀lẹ́ tí ó sọ̀ tàn lú onílù ẹ kọ́ béèrè tàn lú ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bóun ni tàn lú rẹ ti rí. Mọ̀lánà Sheikh Adam nígbà tí àwọn délẹ̀ Lárúbáwá wọ́n dé Aziari wọ́n dé Mazar wọ́n wá ń bi àwọn wípé bóun ni Islam rí Nàìjíríà lọ́dọ̀ yín bóun làwọn àfáà lọ́dọ̀ yín bóun ni Islam lọ́dọ̀ yín. Bàbá ní àwọn dá wọn lóhùn gẹ́gẹ́ dédé ìmọ̀ ní táwọn lè dáhùn ń bẹ̀ nígbà náà dídé táwọn dé ó ti yé báwọn ní early stage Sheikh Adam náà ní gbogbo nǹkan àwìn bóyá bí 1946 àbí nǹkan ni. tó dídé táwọn dé làwọn á bẹ̀rẹ̀ wípé àwọn ọlọ́lẹ̀ fókọ́sì ìtàn láti máa wá ìtàn wọ́n wá tráì lórí àwọn ṣe wàhálà lórí ẹni wọ́n fi wá ṣe àlè Islam fi Nàìjíríà wọ́n ṣe Lamhatul Ballori wọ́n sì ṣe Nasimu Soba àkàbárò nkílẹ̀ wọn pé aslu Qabail ilẹ̀ Yorùbá
gbogbo àwọn kútùbù tàwáríkì yẹn kútùbù tàríkì bàbá wa ó ti yé báwọn wọn tíráyì rẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n ní nàìjíríà wò lórí ẹ̀. bàbá wa ni wàá máa wà àkàbàrà máa ń kọ̀ bílà o àgọ́fà máa. wà máa ń wà àkàbàrà máa ń kọ̀ bílà o. ẹni ọba lọ lè stọ́dì ìtàn àwọn tí wọ́n ti lọ tán ṣáájú ẹ̀ tó bá lọ mọ̀ tán wọn tó gbé sórí àgọ́fà àmàrà nílà òmùrè àgọ́fà àmàrà nílà òmùrè. ó ń tọ́ àwọn ti fi ọdún kún ọdún rẹ̀ ó ti fi ọjọ́ kún ọjọ́ ìrí ẹ̀ láti máa kó ń tọ́ àwọn pé lágbájá yìí ọlọ́jọ́ lérí. yẹ pé kéèyàn dàgbà gan-an àmọ́ tó o bá ní ń tágbà ní ọgbọ́ wọn ó sì ọ sípò àgbà ìwọ kó o pera rẹ kó o ti dàgbà nǹkan àgbà lába lọ́wọ́ rẹ tá a fi sí ọ sípò àgbà. náà fásálì kan fásálì ẹlẹ́ẹ̀kejì ni pé Mọ̀lánà Sheikh Adam tá a bá ń wí pé àáfàá bí wọn ò sí wàláhì kò sí wàláhì kò sí wàláhì kò sí. kì í sàsọgbọnú. àsọgbọnú kọ́ ní gbogbo láti gbogbo tí ń jẹ́ Nàìjíríà yìí gan kò sí. èyí ṣe tá a fi ní òsí òun ni pé civilization Mọ̀lánà Sheikh Adam ọ̀sáàfà tó ní sàkọ́fà wọn. lásìrò wọn àbí. mi ò tiẹ̀ rò pé bóyá ká pé lásìrò wọn bọ̀ tí mi ò tún rí orí parú ẹ̀ bẹ́ẹ̀. lójú ọ̀nà mímọ́ yìí. lójú ọ̀nà mímọ́ yìí civilization wọn. àwọn àfa onímọ̀ ti kọjá àwọn àmọ́ kéèyàn kó civilize. lójú ọ̀nà mímọ́ yìí. kó ní sàkọ́fà kó wà muzakaf kò tí ì ṣerú Sheikh Adam méjì títí di òní tá a sì ń sọ̀rọ̀ yìí. kí ló jẹ́ ó rí bẹ́ẹ̀ ni pé gbogbo ìgbésí ayé Sheikh Adam pátá ó wà documentary àbígílẹ̀ mọ́ pé ó wà documented wọ́n ní documentary fún ló fi wá wà documented barakallahu fikum. kò sí nǹkan kan tó rújú nínú ọ̀rọ̀ Sheikh Adam gẹ́gẹ́ bí tán ànábì ò ṣe rújú látijọ́ tá a ti bí sallallahu alayhi wa sallam títí tá ànábì fi kú láyé. Amul Fil iná ni ọdún tí wọ́n bí ànábì. sallallahu alayhi wa sallam. Amul Fil yẹn tí bá ti ń dọdún kan ànábì pọ́dún kan ó bá dọdún méjì ànábì ń pọ́dún méjì nígbà tí ń pé 63 years tí Amul Fil náà ànábì kú láyé ni wọ́n fi ń ka ọdún wípé ànábì lò 63 years. kò sí ìrújú kankan lérí pé ọdún mélòó ànábì lò láyé 63 years náà ni. báwo náà bí. nígbà wo náà bí ọjọ́ yọmọlẹ isnaid náà ni wọ́n bí so ọjọ́ wo ló kú gbogbo ẹ̀ ó wà lákọọ́lẹ̀ tí ó sì rújú mẹ́. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam. rahimahullah. so látara sàkọ́fà tí bàbá máa wí pé n tó lè ran èèyàn lọ́wọ́ ẹni ó bá tóbi n tó lè ràn án lọ́wọ́ tó yẹ pé tó bá kú tán kò ní í dàrú ọ̀rọ̀ rẹ̀ ò ní rújú ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú òun náà ni kó ń tàn wọn lọ lè ní ìtàn kọ́ máa ṣàjálà gbogbo nǹkan kalẹ̀ ó ti yé gbogbo ìrìn àjò tó bá ṣe kọ́kọ́ kalẹ̀ mo ṣe ìrìn àjò báyìí lọ́dún báyìí wọ́n bí mi lọ́dún báyìí 1917 déètì Sheikh Adam bẹ́ẹ̀ bá gọ́gù rẹ̀ nígbà ẹgbẹ̀rún 1917 ni ó gbé wa ọgbọ́ kò ní sí wàkílà àwọn kan ní 1918 àwọn kan ní 1915 àwọn kan ní 1911 àwọn kan ní kinní kan tí ó máa wá já sí wípé ọ̀nà mẹ́rin ètìláfọ́ wa wà nínú ìtàn bíbí èèyàn ètìláfọ́ bá ti wà nínú ìtàn bíbí èèyàn gbogbo nǹkan àyókù náà gbọ́dọ̀ rújú. Masha Allah. kò ní sí tàn mọ́ ètìláfọ́ gbọ́dọ̀ wà níbi ìtàn. bá ti bí yẹn kò gbọ́dọ̀ dàrú. Masha Allah. òyí ẹ̀ tí wọ́n bí ọ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé ọ gbọ́dọ̀ rẹ́kọ́dù ẹ̀ kalẹ̀ ó sì máa sọ fún àwọn ọmọ kéwù rẹ àtàwọn ọmọ rẹ ó ti yé báwọn kí wọ́n mọ ìjọ tí
àfa àwọn dáyé dádì mi ọdún báyìí náà bí wọn. Sheikh Adamu kọ́kọ́ ṣe yìí rahimahullah. wọn àjẹ́ orújú fáwọn ọmọ kéwú dépò táwọn ọmọ kéwú ọmọ wa táwọn wa hun irọ́ lérí wọn. ìwọ mú déètì tó wù ọ eléyìí ó mú déètì tó wù èmi ò méyìí tó wù mí bàbá béèrè lọ́wọ́ ọba kí wọ́n lọ bá pàdé ọ̀tọ̀ ní déètì rẹ ọba kí wọ́n la irú nǹkan yẹn fún ẹni tí ó wáyé tó sì lo ayé tó sì tóbi láyé tó sì lórí pa láyé tí wọ́n á fẹ́ béèrè ìtàn rẹ̀ torí wọ́n máa béèrè ẹ̀ bẹ́ẹ̀ni. tán wá dọ́dọ̀ tiẹ̀ tán bá mi tán dọ́dọ̀ tèmi tán bá mi tán dọ́dọ̀ tán bá mi wọ́n á lé bí kíní yẹn sí project. masha Allah. So èèyàn ti hàn àwọn tó fi ilẹ̀ ó ti hàn wọ́n lè mà ó ti sọ wọ́n sínú hayra wọ́n bá dé lò ó confusion máa wà ń bẹ̀. confusion máa wà ń bẹ̀ wọ́n máa béèrè ìtàn yìí yọ yàtọ̀ wọ́n máa béèrè léyìí yọ yàtọ̀ wọ́n máa béèrè léyìí yọ yàtọ̀ Sheikh Adamu perfect rahimahullah. láti jẹ́ kí ìtàn ìbíbí wọn ọmọdà Naam. ibi tí wọ́n bí wọn fún wa ní wàhálà ṣe wọ́n fún àwọn ọmọ kéwú ní wàhálà ṣe project jẹ́ tó bá ṣe nípa Sheikh Adamu tí wọ́n náà bá ṣe pàdé Adamu nǹkan kan náà lẹ́yìn méjì ọjọ́ 1917 náà lẹ́jọ́ wí so ìlú tí wọ́n bí wọn sí wọ́n sọ̀tàn bí bàbá tó bí wọn ṣe kú bí àwọn àjìdáàdù wọn ṣe wá látọ̀yọ́ ní láti ká. ó ti yé báwọn aka gbogbo ẹ̀yìn àyè wọ́n ṣe wá látọ̀yọ́ wọ́n ṣe dé lọ́rin ó ti yé báwọn ní bàbá alijadu rabi bàbá wa Abdallah tí Sheikh Adamu ń jẹ́ orúkọ wọn ó ti yé báwọn àwọn ni wọ́n wá sí lọ́rin yìí bí wọ́n ti rìn wá wọ́n ti ṣe gbogbo ẹ̀ bí wọ́n bàbá tó bí wọn Abdulbaki bí wọ́n ti fẹ́ yàwó wọ́n ti ṣèrìn àjò lọ wá ṣá ní Benin wọ́n ti fẹ́ yàwó ńbẹ̀ tó bá ti fún wọn yàwó bí wọ́n ti bí Sheikh Adamu síbẹ̀ bí wọ́n ti ṣe gbá iye ọmọ ọdún tí Sheikh Adamu dà tí wọ́n fi mú wọn padà wá sí Ìlọrin gbogbo ìtàn rẹ̀ pátá ó wà documented. bàbá kọ́ fá wọn láwọn rìn wá láti wá sí Nàìjíríà ni bẹ́nu àkọlẹ̀. so ó wà documented bẹ́ẹ̀ báwa bá fẹ́ bùkún nísìn tá a bá fẹ́ sọ pé plane ní Sheikh Adamu gùn wá láti wá sá ìtàn ni àkọọ́lẹ̀ ní ọjà àwa tá a jọmọ kí wípé a fẹ́ bu yìí káàfà wa wípé plane wọn fi gbé wọn láti wá sá wá sí Nàìjíríà wá sí Ìlọrin ìtàn ni àkọọ́lẹ̀ bàbá ni wọ́n máa fi já wa tẹ́lòmí ò nírú ẹ̀ masha Allah. get man so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí ní irú àwọn àtàbẹ̀ ó di méjì. so to understand Naam. òun ní ń fa tí kódà kìí sàwọn kìí sàwọn àfáà gan nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáwò àwọn àjìdá láwọn tó jẹ́ àwọn bàbá tí wọ́n ti lọ ó ti yé báwọn kódà tí ètò sàfà bàbá mi ó kú wọ́n wá wípé wọ́n bá fẹ́ sọ èjì rẹ̀ wọ́n wà ní wọ́n lo 197 láyé wọ́n wá kọ èjì gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n wá sí kọ́mọ́ tiẹ̀ wọ́n lo 197 kò sí òun tọ̀hún tó lo 200 wọ́n lo 197 irọ́ ni ọmọ 100 years ni mia 100 years 100 years mọ̀dọ̀mọ́dọ̀ ayé kan ò sí máa fún ọgọ́rùn ọdún kó tó wá lo sẹ́ńtúrì míì kún yíhun ìta àkọ́kọ́ béèrè ni pé àpáta wo ni wọ́n lọ lè gbé sí tán fi ń sá lóòrùn so irọ́ ni torí wípé ìgbà yẹn àwọn bàbá yẹn ọkọ ìtàn bíbí wọn lẹ̀ wọn àdẹ̀ fi nǹkan kan dé kọ́dà bí wọn bá tiẹ̀ mọ̀ wí ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ fi dé ẹwà wá di ìṣẹ̀lẹ̀ rẹ̀ lẹ́fi wa mọ̀ dédé ìgbà tí ọdún òun jẹ́ lẹ́fi mọ̀ ìgbà tí wọ́n bí àwọn bàbá. ayakunla ọ̀sàkẹ́ tó máa lọ ọ̀rọ̀ yìí ẹ̀ ń generalize ẹ̀ nítorí àwọn tí wọ́n gbé kó lè gbé papọ̀. rárá kìí ṣe personality ni ọ̀rọ̀ tá à ń sọ à ń sọ̀rọ̀ ẹni tí ó ṣe àǹfààní fún gbogbo àwa tá a já àfáà tá à ń lò ó lọ́wọ́ lónìí àti ibi tá a ti rí àlùmọ́sálùlẹ̀ àlá àpèjúwe dáadáa mú títàn wa òfin ní dàrú ńgbà tá a bá lọ. náà ni so general ọ̀rọ̀ ni kìí ṣe pé issue yẹn là ń treat ọgbọ́ kìí ṣe personality so a sì fọ̀rọ̀ tá à ń treat yìí a sì fi dájú kọ ẹnìkankan à ń sọ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn
ọgbọ táwọn èèyàn fẹ́ lẹ̀ mọ́ Sheikh Adam àtèyí tí wọ́n sọ lù wọ́n àtèyí tí wọ́n yọ kú ńbẹ̀ gbogbo ẹ̀ ti wà ó ti wà rẹ́kọ̀dù kalẹ̀ lákọọ́lẹ̀ lẹ̀ Sheikh Adam kọ́lẹ̀ Sheikh Adam kọ gbẹ́lẹ̀. rahimahullah. So àwa máa fi sọ fún àwa tó kù wípé tá a bá fẹ́ mú mazal ọ̀dọ̀ Sheikh Adam ní ká ti lọ lè mú ahyakumullah akramakumullah. tá a fi ní dá wàhálà alẹ̀ fún àwọn ọmọ wa àbáwọn ọmọ kí wa ti ń bọ̀ wá ń gbà tá a bá lọ tán. akramakumullah. So o to understand. bẹ́ẹ̀ni. Naam ìtàn bí wọ́n ti bí wọn bí wọ́n ti ṣe gbogbo ẹ̀ bàbá sọ. Lẹ́yìn eléyìí ni bàbá wa sọ bí tí wọ́n ti bẹ̀rẹ̀ kéwú bọ́n wọ́n ṣe bẹ̀rẹ̀ kéwú lọ́dọ̀ bàbá tó bí wọn ni wọ́n kí al-Qur'an níbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ mabadi'ul ulum ẹ pé gbóntá wọn sọ yìí nìsín à ń sọ tẹ́ bá sì kátìrà Sheikh Adam ẹ sì bàbẹ́ èyí jẹ́ pé bóyá àbá ń lè mọ́ wọn. So wọ́n bẹ̀rẹ̀ mabadi'ul ulum lọ́dọ̀ bàbá wọn mú wọn lọ sọ́dọ̀ àfẹ́sìn rahimahullah. nìbàdàn iye ọdún tí wọ́n lò lọ́dọ̀ àfẹ́sìn wọn kọ sínú tírà lè ka ọba mbẹ́ iye ọdún tó fi kíw lọ́dọ̀ àfẹ́sìn wọ́n wá múra wọn lè kó làfẹ́sìn sọ fún wọn wípé tó ọba dẹ́kọ̀ má lọ bì kan tún lọ lè wá sí yáda bí nǹkan ká bá rú ọ lójú lọ lè bá àbúrò mi ṣé Umaru Agbaji rahimahullah. ogun tó bá rú ọ lójú máa lọ lè ké ń tó bá ké ń bẹ ọ̀dọ̀ mìíràn ló ti ké bàbá sọ wọ́n sì ké ń bẹ bàbá ní fúnra mi gángan èmi lọ́lọ́run gbé mi pàdé ṣé Adamu Namaji ó fi jásí pé tá a bá ka àwọn àfa àwọn mẹ́rin wọn náà ni bàbá tó bí wọn àfẹ́sìn ṣé Umaru Agbaji ṣé Adamu Namaji bàbá ní Kàdíríyà ni mo fi sáwí mo ní mò ń lè ṣe ń bẹ̀ torí gbàgbà bàbá ti kéwú wọ́n ti dàfà nígbà náà tó wọ́n á lè kéwú ń bẹ̀ bàbá ní lamma adraktuhu baharan la sahila lahu fil ulum intasomtu fi zalki talamisi bàbá ń gbà mo wá rí pé sáwí ni lè ṣe mo wá rí wípé eléyìí ma tiẹ̀ yìí tún eléyìí tún kún yín sẹ́ bàbá láwọn wá jáde kú nù mùrídí àwọn alùpọ̀lọ̀dọ̀ wọ́n withdraw kú nù mùrídí wọ́n wá lọ lè di ọmọ kéwú rẹ̀ níbẹ̀ ni bàbá ti sàgbà kú mímọ̀ tí wọ́n rí wọn ti ta òfin kù ẹ̀ bàbá sọ báyìí sọ pé kọ́ dàrú a gbọ́dọ̀ sọ nísìnyí wípé bàbá kan sùn ni wọ́n bára wọn láàfáà káwà tá a jọ ọmọ kí o Sheikh Adam káwà fẹ́ pé a fẹ́ pọ́n Sheikh Adam lè ká ní á bọ̀dá ní Adam kan sùn jọ kan báyìí dé wọ́n kàn dé báyìí dé wọ́n kàn kéwú lọ ní bàbá sì mọ gbogbo mímọ̀ nù ọ̀gbọ́ téèyàn bá fi lè sọ yíhun ó ti máa kò nídìí wàhálà ìsìn náà làwọn èèyàn kan lọ gbé tíra Sheikh Adam wá wọ́n sì ju sórí mídíà fún ọ ìwọ́n tó sọ lọ́ọ́ bá dákẹ́ kẹ́m níbẹ̀ ló ti mọ̀ wípé irọ́ lọ pa mọ́ Sheikh Adam Sheikh Adam ọ̀fẹ́ kọ́ máa kéwú àwọn kan parọ́ má wọn àti fẹ́ káwọn èèyàn ó di tí èsè tàwọn mọ́ta wọn wọ́n fi sọ̀tàn gbésí ayé wọn ni wọ́n fi ń bá bọ̀ wá bàbá òfin kankan bò nínú gbésí ayé wọn má rí mi ò sí mbẹ̀ nínú gbésí ayé Sheikh Adam bàbá wa dìde kú mbẹ̀ ni wọ́n wá fi lọ sí mazari àkọ́kọ́ wọ́n tún lọ mazari kejì bí wọ́n ti lọ orin tí wọ́n tó kọ nùrìn àjò wọn àyà kíní kan Zairan ardọ Nàìjíríà abúlégá kíní yẹn rántí orin yẹn àwọn tó bá rántí ti máa rántí báyìí orin tí wọ́n tó kọ lọ́hùn ńgbà wọ́n ṣèrìn àjò gbogbo wàhálà tí bàbá rí lójú ọ̀nà ńgbà wọ́n ń lọ wọ́n rìn lọ ni gbogbo wàhálà tí wọ́n wá rí lójú ọ̀nà bí wọ́n ti ń lọ gbogbo tí wọ́n ń pàdé inú rìn àjò láwọn mashakot ó ti bá wọn àti gbogbo àwọn mashakil tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní bàbá kọ kalẹ̀ èyí tí wọ́n kọ lórin èyí tí wọ́n kọ sítírà wọn àjẹ́ orújú tí wọ́n bá kọ kalẹ̀ àwọn ọmọ sọ wípé ńgbà tí wọ́n dé lù kan màláíkà Jibril kan dé ni ọkàn gbèsè Adam báyìí dé ọkàn jù wọ́n sí àwọn ọmọ sọ bẹ́ẹ̀ àpárọ̀ yìí ń mọ́ wọn bàbá ti kọ kalẹ̀ bá parọ́ yìí ń tún ìjà wa ń bẹ láfi ní gbogbo àfà láwọn àfà wa àtàwọn tó já wọn aṣáájú wa láàfà àtàwọn tá ń pè láwọn àfà wa àtàwọn tó já aṣáájú wa táwa ń tẹ̀lé wọn àtàwọn náà tá ń tẹ̀lé wọn náà àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa oníkálukú ọ lọ lé kó lè jẹ́ kí gbogbo tàríkì ẹ̀ kó wà documented kalẹ̀ kó tó lọ wọ́n dá wàhálà lẹ̀ fáwọn ọmọkéwù rẹ̀ àwọn ọmọkéwù rẹ̀ ọmọ wa bu ọjọ́ kún ọjọ́ rẹ̀ tí èso ọjọ́ rẹ̀ gbèsè ayé tiẹ̀ gan lùsù owó lùsù ọwọ́ nù gbèsè ayé rẹ̀
wọ́n máa bu ọjọ́ kún ọjọ́ rẹ̀ àwọn tó ṣe wọ́n máa lò ṣe ọgbọ́dọ̀ jẹ́ káyé ọmọ ó ti ń lo ayé rẹ̀ bọ̀ wá inú àǹfààní tí àrílára Sheikh Adam bàbá ṣe yíhun tán bàbá wa gbàgbé àwọn tí wọ́n rí àǹfààní kékeré lọ́dọ̀ wọn bàbá ò tún gbàgbé ẹ̀ wọ́n tún sọ ọ́ sínú tírà èyí tó wọ́n sọ ní tírà wọ́n ṣe ní wáàsí òun náà tírà lòun náà torí bá fẹ́ kọ́ kalẹ̀ ẹ bá ti gbọ́ wáàsí ẹ̀yàn kọ́ kalẹ̀ fún wọn ó di tírà àbí ọ̀dà kọ́lẹ̀ torí inú documentary lòun náà wà bàbá sọ wípé ọ̀dọ̀ àfáàlà bí ó ń kíjì pa kọ́lọ̀ ń kọ́kẹ́ wọn àfáàlà bí ó ń kíjì pa bá níwájú ta wọn làwọn rí tí wọ́n ya kẹ̀kẹ́ wọ́n wá kọ dàrájà sí ìsàlẹ̀ rẹ̀ wọ́n ní bẹ̀ mo ti ma kẹ́lìmà dàrájà bàbá ń kọjá lọ ni wọ́n rí sẹ́mọ̀ wípé bàbá ti ma wọ́n ti ń ké màbá dín olóòlù ó ti bá wọn bàbá ti ma ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti ma nǹkan kọ wọ́n ti ma nǹkan kà ó ti yé báwọn kì í jẹ́ pé nìkan lọ́ọ́ ẹ̀sẹ̀ kọ́ wọn pé dàrájà kẹ̀kẹ́ rárá bàbá dàrájà wọn àti ọ̀yà gan òkè kẹ̀kẹ́ ní jẹ́ dàrájà bàbá ó sì tún ṣe àbòsí kẹ́límẹ̀ ẹ̀yọ kan ní fún àfáàlà bí ó ń kíjì pa bàbá níwájú ìtàlẹ̀ wọn mo ti rí i. Musaqafu ni Mawlana Sheikh Adam rajulun tarikhiyun ọgbọ́n. So èyí ń jẹ́ àmà wípé gbogbo bí tí wàá fà bá ti rá àǹfààní kan ọgbọ̀dọ̀ sọ jáde fáyé bọ́ ọ bá yẹ pa àǹfààní nìmọ̀ ọ̀la ó bì ọ́. Ó ti yé bá Sheikh Adam sọ yìí hùn èyí tó jẹ́ ti bàbá Alhaji àgbà bàbá Sheikh Kamal ni bàbá ń wí pé àwọn lè béèrè lọ́wọ́ wọn pé àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ káwọn tiẹ̀ bá wọn sọ̀rọ̀ làwọn lè béèrè wípé ẹ̀rọ sáyé láti tó ọgbọ́ pé kí n tiẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹni tí ẹsẹ̀ ń bọ̀ wá tó wá rí ẹni tí ń lù lọ́wọ́ ó ti yé wọn pé ẹni yìí star ni yémi náà tiẹ̀ déwájú wọn ká tiẹ̀ wọ́n bá mi kí n láǹfààní àti bá wọn sọ̀rọ̀ ìbá wọn sọ̀rọ̀ ni ó wá jẹ́ dùnú fún wọn wọ́n wá lè sọ fún bàbá wọn pé mo bá Haji Kamal sọ̀rọ̀ ọgbọ́n náà ẹnu èyí ń látàn ta ló jẹ́ àmà Sheikh Adam fọ́dílù ẹyọ kan ni wípé mo bá wọn sọ̀rọ̀ rí níjọ́ tí bàbá dé èèyàn tán tí wọ́n dókè gíga tán ọgbọ́n tí gbogbo gíga ń wò wọ́n lókè bàbá dé gíga tán gbogbo gíga tún wá ń wò wọ́n lókè bàbá wa fi ọjọ́ ọ̀nẹ̀ pamọ́ bàbá sọ jáde ìta ń pè ní àmánà nù so ẹ̀kọ́ walilladhina la yu'minuna bil akhirah masalu sawhi walillahi al-masalul a'la rántí ẹ̀ẹ̀nà kéèkéèkúkè lilladhina la yu'minuna bil akhirati masalu sawhi walillahi al-masalul a'la wal azizul hakim barakallahu al-azizul hakim lọ sá méjì ẹ̀wà bẹ́ẹ̀ nǹkan mi pàrọ̀ ẹ̀. la yu'minuna bil akhirati masalu sawhi. àwọn tí ó bá gba ọjọ́ àlìkíyàmà gbọ́ tí wọ́n la yu'minuna bil akhirah àwọn tí ó gbà pé àwọn ò fi ayé lẹ̀ àwọn lọ yọ́ka àwọn kan lẹ́yìn àwọn gbogbo ẹni tí ó bá ti gbà bẹ́ẹ̀ masalu sawhi àpèjúwe ebú ni ó máa fi lẹ̀ àmẹ́ni ó bá máa wípé tóun bá lọ tán yóò tún ka àwọn kan lẹ́yìn ó ti bá òun ní òní al-masalul a'la so al-masalul a'la yẹn la gbọ́dọ̀ wá tráyì láti máa fi kalẹ̀ látara àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ ọgbọ́n kọ́ sí bí Sheikh Adam ti rí nù bàbá gbàgbé ẹ̀ bàbá wa dá markaz ilẹ̀ ìtàn bí wọ́n ti dá markaz ilẹ̀ bàbá sọ sínú tírà bàbá tún ṣe níwáàsí ó di kẹsẹ̀tì tí ó sí ìrújú kan inú ẹ̀ ni bàbá ti jẹ́ àmà wípé bàbá Leila Sheikh Abdulrahman Salahuddin bàbá Leila bàbá ní
báwọn kan bá ń pa àjọ dá márkàsì làbá ní àjọ dálẹ̀ ń pa ká máa kọ́ wọn àmọ́ kọ̀ àjọ dálẹ̀ nípa ká sọ lé kéwú ló kọ àti gbogbo ètò bí márkàsì yóò ṣe lọ ó ti yé báwọn àtorúkọ tí ń jẹ́ àti bó láti máa ṣe ó ti yé báwọn bàbá àjọ ṣe yìí wọn ètò ti dúró ọ akẹni tí ó kún mi lọ́wọ́ tá a fi rí sí òun ló gbé wọn dé ọ̀dọ̀ bàbá Léèlà. ok ìwà gbé wọn débẹ̀ tí bàbá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú wọn Sheikh Adamu ní ó nípa kájọ bẹ̀rẹ̀ àmọ́ kò lè sọ pé ọmọ kan tó sojú òun jáde rè sẹ́ẹ̀tì àkọ́kọ́ ní sẹ́ẹ̀tì àkọ́kọ́ bàbá Sheikh Adamu sọ pé sàtífíkẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì àkọ́kọ́ kò sojú ẹ̀ ṣe mọ̀ wípé bàbá jẹ́ ká mọ̀ wípé Sheikh Abdulrahman Léèlà wọ́n ní tí wọ́n bá ń ka ìtàn àwọn tí wọ́n sì ń kàtàn Markaz wọn ò gbọ́dọ̀ yóò kọ́ wọn kú mẹ́. ǹjẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ìjà rẹ̀ nìkan sọ pé kò rí bẹ́ẹ̀ lójú ayọ̀ bàbá Léèlà. kò sẹ́ni tí ó pé kò rí bẹ́ẹ̀ Hayyakumullah sà. torí pé n tó sojú gbogbo àwọn yẹn ni bàbá Léèlà ti kú kí Sheikh Adamu tó sọ àmẹ́ni àwọn tí wọ́n lè já wọn pọ̀ láyé níjọ́ náà tó àwọn gbàgbé pé bí ìtàn tí ọba ti dàrú Sheikh Adamu kì í dàtàn rú ẹni tí ìbá dẹ̀ dàtàn rú yóò stand fẹ́ni kankan ò ní lè já torí pé kò ní fi nǹkan kún ìtàn yẹn bí nlé táwọn èèyàn wọn jà àmọ́ ilé sọ jáde ń bi rẹ́kọ̀d ọgbọ́ wípé Sheikh Abdulrahman bàbá Léèlà ní ipa níbẹ̀rẹ̀ Markaz tí wọn ò sì yorùkọ wọn kó mẹ gbogbo Markaz ìjọba sọ̀tọ̀ Markaz láyé tó bá ti lè dákọ̀ Sheikh Adamu tó ń bá tàn bọ̀ tó bá ti yọ bàbá Léèlà kú ń bẹ̀ ọ̀dà tán Sheikh Adamu rúnu torí bàbá wa gẹ́gẹ́ ni wọ́n sọ ìtàn wọn fúnra wọn. tí Sheikh Adamu ọba wa sọ báwọn tí wọ́n gbò mọ́lẹ̀ tí wọ́n sọ nígbà yẹn fẹ́ káwọn èèyàn mọ̀ pé ó tiẹ̀ nípa kan ràn mí lọ́wọ́ rí àbó ní orí pa kan níyà yìí wọ́n bá láwọn ọ̀fẹ́ kí wọ́n mọ̀ tí bàbá ọba kọ́lẹ̀ tí wọ́n ò sì sọ sínú késẹ́ẹ̀tì yọ wà nù tá a mọ̀ fà báyìí ájọ mọ̀ fà ni. ọgbọ́n òkú sojú àwa báwọn yẹn bá ní ó sojú àwa ní àgbà bàbá wọ̀ sọ á dùn lórí ẹ̀ bàbá yẹn sọ lẹ́fìmọ̀ wípé Musa kọ́ọ̀fù ní Sheikh Adamu wọ́n dẹ̀ ní àmánà. so èyí ń náà ní látara Musa kọ́ọ̀fù tí wọ́n jẹ́ àti àmánà tí wọ́n ní bàbá fi ń wí pé inú ọ̀rọ̀ wọn pé àwọn ansáàrù dì ẹjọ́ tí wọ́n láwọn yọwọ́ abánimọ́ní ẹ̀sẹ̀wé ẹ̀sùn tọwọ́ bọ̀wé gẹ́gẹ́ bí ti gbogbo wa náà ta gbọ́ níjọ́ náà lọ́hùn ọjọ́ eré bàbá Sheikh Adamu ètò 50 years lọ́dún náà tẹ́fì mọ̀ wípé bàbá yẹn wọ́n civilization wọ́n civilize yọ̀dà fún ọ barakallahu wọ́n civilize civilization tí wọ́n níyẹn ni wọ́n fi máa wípé táwọn ọba ṣerú nǹkan báyìí tó bá padà yá ó ṣeéṣe kí nǹkan yìí kó fẹ́ ní àròyé nú wọ́n yanjú gbogbo tí ń jàròyé kan tó lọ èyí wọn náà ọ̀kan nù. wọ́n ṣe dá Markaz ilẹ̀ bẹ̀lẹ́ dé sá. nbẹ̀ láyé dá Markaz ilẹ̀ nù ni wọ́n ti wá kúrò ní Abẹ́òkúta bọ́ sẹ́kọ̀ọ́ bàbá tún kọ́ ọ́lẹ̀ iye ọmọ kéwú tọ́kọ́ bẹ̀rẹ̀ fáwọ́jú alákọ̀ọ́kọ́ bàbá kọ́lẹ̀ wọ́n ṣe bọ́ sẹ́kọ̀ọ́ wọ́n ṣe ralẹ̀ Agége wọ́n ti ṣe gbogbo ẹ̀ bàbá kọ́lẹ̀ ọdún tí wọ́n pilẹ̀ mọ́sálásí bàbá kọ́lẹ̀ gbogbo nǹkan wọn yẹn wá ń wà pẹ̀lú tààrí ọ wà lákọọ́lẹ̀ bàbá wa sọ̀tàn fa ọgbọ́kọ́sìm bàbá sọ̀tàn fa wọ́n kọ ìtàn lẹ̀ fa wọ́n tún kọ ìtàn lẹ́yìn ìgbà wọn kọ tàn ọjọ́ tí wọ́n bí wọn bàbá gun wa kọ ìtàn ọjọ́ táwọn ó kù. La ilaha illallah. ọ̀yá wa sọ ta ló ń tọ̀hún tá a lè rí sí kejì Mọ̀lánà Sheikh Adamu. rahimahullah. kò sí ọgbọ́ àgbọ̀yé bàbá kò sí torí bẹ́ẹ̀ wàláhì kò sí torí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá sì rí mi tó bá rí bẹ́ẹ̀ ó ti bá wọn kìí ṣe ìjà kìí dẹ̀ ṣe pé bẹ́ẹ̀ àbíyàn fi ń so kéèyàn sọ òmí tá a bá rí mi torí bẹ́ẹ̀ àwa náà tún gbà yín wọn náà pé eléyìí náà torí bẹ́ẹ̀. wàláhì tẹni ọdún kọ ìdìbò ọ̀lì kọ. wàláhì kò sí.
èèyàn sọ láti ìgbà tó ti bí i sáyé ẹ ń kọ ìtàn rẹ̀ lẹ́bọ̀ ó tún wá kù sáà tí ó lọ ó tún wá kọ́ tán dé ìtìjọ́ tó wọ́n tún kú. La ilaha illallah. ẹ̀wọ̀n la gbọ́ tí a fà wá Dr. Dahoud Muhammad Awal olóyè lọ́sọ̀ọ́ pé ìjọba yìí ní kù dédé ọjọ́ tí bàbá sì kọ́ fún àwọn òkú náà ni wọ́n kú. sẹ́fì máa yẹ pé ìwáyé Sheikh Adamu yàtọ̀ ìgbé ayé wọn yàtọ̀ ìṣẹ̀mí wọn yàtọ̀ ikú wọn tún yàtọ̀. ọ̀gbọ́ Àgbọ́yé bàbá. náà tọ́ba wá rí bá ní kí la fẹ́ mú lára rú nǹkan yìí níta fẹ́ mú ń bẹ̀ náà ni pé fáwa tá ń bẹ lónìí tá ń lo òní lọ́wọ́ tá a sì láwọn ọmọ tí ń tẹ̀lé wa tá a bá fẹ́ káwọn ọmọ yẹn wà nù pírọ́blẹ́mù lọ́la tí wọ́n máa pa àwọn ọmọ yẹn lónírọ́ wọ́n láwọn ọmọ yẹn ọmọ ìtàn àbí ká lọ try kí gbogbo àfa ó lè try láti máa kọ ìtàn ayé rẹ̀ kalẹ̀ ẹ máa kọ́lẹ̀ ìwọ tó ọba lè sọ ní wáàsí bí ṣé Adamu Efibo ti Darul Ulum Sheikh Adamu sọ nísàlẹ̀ kòtò bàbá ní Darul Ulum bàbá ní ọba Àlọrin ló pè mí bàbá ọba àjẹta ọlọmọsà bàbá kẹwọn bàbá ọba àjẹta sì ń bẹ láyé jọ náà bàbá ní ọba yìí òtí bàbá ní òun ló pè mí ní wọn rán yàn sí mi wípé wọn ní àwọn fẹ́ dá ilé kéwúlẹ̀ wọ́n ní kí wọ́n lè wo wọ́n ní méjì ni wọ́n bàbá ọba Àlọrin tí ó sì pé méjèèjì ẹ lè wò yìí tí ẹ bá rí wípé ó gbé pẹ́ Sheikh Adamu nígbà wọn á wo Agége ńbẹ ni wọ́n á rí pé ta Agége yìí lórí bákan ní bàbá ti wí náà bàbá ò sọ pé ta Agége yìí lọ́dájú bàbá náà rí pé ta Agége yìí lórí bákan ni wọ́n fi wá pè mí pé kí n wá dárú ẹ̀ dẹ́ ó ti yé èèmọ̀ wá ní rárá ní dáa ṣe àfi kí n pe àwọn tó jẹ́ àhímọ̀ àtàwọn tó jẹ́ àwọn àfáà so ìtàn eléyìí hùn èmi ò ní wọnú ẹ̀ so àmọ́ tá a fẹ́ ká ló ń bẹ̀ ni wípé ìtàn yẹn Sheikh Adamu kọ́ọ́lẹ̀ Sheikh Adamu sì sọ ọ́ ní wáàsí. táàsì rẹ nìkan takò wọn. ààrẹ nìkan takò so ìyẹn náà ò tún dàrú gbogbo àwọn àfáà tí wọ́n sì pè ń jọ náà gbogbo ẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ bàbá de gbogbo nǹkan pátá bàbá de kalẹ̀ ọgbọ́ kọ́dà àwọn ilé kéwú tí wọ́n béèrè ìrànwọ́ lọ́dọ̀ Sheikh Adamu tó béèrè muawana lọ́dọ̀ Sheikh Adamu wípé irú ń tẹ́ gbé kalẹ̀ ẹ wá bá wa náà ṣètò wa báyìí ẹ wá bá wa náà gbogbo wọn ni Sheikh Adamu kọ́ kalẹ̀ pátá ànímọ̀dákọ̀ wọn ó ń kálukú náà má rẹ̀ Sheikh Adamu kọ gbogbo ẹ̀ kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bàbá òfin kankan nù gbèsè ayé wọn bàbá òfin bò bí wọ́n ti lo ayé wọn wọn a sì dìnáyẹ ẹnìkan rí tó nípa nú ayé wọn kí bàbá wa dìnáyẹ pé ò nípa Sheikh Adamu ò ṣe bẹ́ẹ̀ àtà àwọn àfáà tí wọ́n fún Sheikh Adamu tí wọ́n kún wọn lọ́wọ́ àwọn tó fún wọn lówó kọ Ọlọ́run àwọn tó fowó kọ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn tó bá dúà ràn wọ́n lọ́wọ́ àfáà wa àgbà ní Lágbàjì Atẹ́bíṣe Lágbàjì wọ́n tí Sheikh Adamu bá wálé wọ́n tó lọ tó bá débẹ̀ wọ́n ka odidi sèéfì kan lé Sheikh Adamu lérí kó tó lọ ó ti wá gbogbo òtàn èyí ń Sheikh Adamu lọ sọ ọdẹ kọ́lẹ̀ àfáàndá Salati ipa tí wọ́n ní nípa mọ́sálásí Markaz ipa tá àfáàndá ní nípa Markaz Sheikh Adamu ló jẹ́ àmà níjọ́ adé Markaz ájú ńlẹ̀ márùn fi hàn mí ààyè tí Mọ̀lánà Sheikh Adamu ní ẹ má gbọ́rọ̀ nígbà wọn fẹ́ tún Markaz sí wọ́n fẹ́ expand ẹ̀ bàbá ní ẹ wọ́rọ̀ wó bẹ́ẹ̀ ni ẹ filẹ̀ àfáàndá níjọ́ mọ́sálásí yìí wó tá a fẹ́ tún kọ́ àfáàndá ibi ó dúró nù ní ọ̀sà orúkọ Ọlọ́run má dédé orúkọ Ọlọ́run tọ́ sàǹjọ́ náà ó ti wá ẹ má fọwọ́ kàn ẹ filẹ̀ bá fáàndá ṣe filẹ̀ Sheikh Adamu ò fi bò wọ́n jẹ́ àmọ́ ipa àfáàndá ipa Markaz Sheikh Adamu wá dáa púpọ̀ débi pé gbogbo àwọn tí wọ́n wá nípa inú ọ̀rọ̀ wọn àtàwọn tí wọ́n kún wọn lọ́wọ́ lọ́rọ̀ àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run àwọn tó gbé ajé ara máa ń so kakùn ní sí ọ àtàṣe òbílá lọ́fà ìpàṣẹ òbílá lọ́fà ìpèsè ara ń bá délẹ̀ yìí ṣe òbílá lọ́fà wọ́n wá dúró lọ́mọdá wọ́n á bẹ̀rẹ̀ sí sanáka lóru ni wọ́n ní ajé ara máa wọ́n máa lè sùn díẹ̀
àwọn kan mo rí tí wọ́n fẹ́ máa ṣe kíní kan wọ́n á fẹ́ yanjú gbogbo wọn bó la ṣe bàtàn ọ̀gbọ́ nígbà tí Ádámù wa múra tí wọ́n lọ tí wọ́n ń palẹ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n wá ní pátá sórí kọ̀ọ̀kan fún wọn rí ẹni tí Sheikh Ádámù sunlé rẹ̀ rí tó fún wọn lóúnjẹ nígbà tí Ádámù ṣẹ̀ṣẹ̀ tí wọ́n tí lágége tí Sheikh Ádámù sunlé ẹ̀ tó fún wọn lóúnjẹ wàláhì Sheikh Ádámù sọ wá sí wọ́n sọ kalẹ̀ fáwọn ọmọ kéwú kálẹ̀ mọ̀ pé ẹni yóò lóore mi ni bàbá máa ń sọ bàbá ìjọbò ẹni tí ń jọ tẹ́ bàbá Mudirul Markaz bàbá wa àgbà alápèkí ni tó bí àlùfáà alápèkí àwọn bàbá wọn ni kọlọ bàbá náà sì ń bẹ láyé kọlọ mọ́sá jẹ́ kí á rí wọn pẹ́ àwọn bàbá kí ló kókó wọn Wasiru Qadiriyya kọlọ mọ́sá jẹ́ á rí bàbá pẹ́ àwọn ni wọ́n lọ lè pe àfáǹdá nínú ilé wọ́n lè jẹ́ àfáǹdá táfàǹdá nara lọ́wọ́ táfàǹdá ni mo ẹsẹ̀ parí Al-Qur'ani 40 àbí nǹkan iná mo ṣe torí ẹni tí mo torí ẹ̀ sèrè àwọn ni wọ́n fi síkìrí jí àfáǹdá ń jọ́nà tí wọ́n bẹ̀rẹ̀ sí pé síkìrí orígilódé ọlọ́jí Ádámù ní wọ́nyí ajé Ádámù táfàǹdá fi wá jáde sí Sheikh Ádámù tí Ádámù fi ní abímọ wọ́n lá abímọ ibẹ̀ làfáǹdá ti pé ó bímọ àbíbù mọ́sọ́ àbíbù ní ọmọ jẹ́ so Al-Qur'ani yìí Al-Qur'ani bí 40 táfàǹdá ṣe tán mọ́júmọ́ àṣẹ ni wọ́n yóò sọ bàbá Mudirul Markaz ẹ̀sọ́ wọn ló kọ kó tó wá di pé wọ́n padà wá tí wọ́n wá gbé wọn lọ́wọ́ tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe ẹni tó jí kún rí àfàǹdá ń jọ náà tó lè sálámà sáfàǹdá ìjọ ọmọ pé Sheikh Ádámù ń kí gbogbo àwọn olóore wọn ìjọ ọmọ pé tó dọ́dọ̀ wọn tún kí àwọn náà pé wọ́n ní wọ́n kí ọ ní wọ́n lójú ráfàǹdá ẹ̀rí ẹ̀mí wọn kọ́ àfáà oró tún dàbí Sheikh Ádámù mọ́láyé báyìí kò gbàgbé olóore ẹyọ kan wọ́n á ṣàbòsí olóore kan wọ́n á sì fi bí san oore kan fẹ́nìkan tí bàbá fi lọ. sórí pé gbogbo nǹkan wọn ó wà documented ayé bẹ́ẹ̀ kọ́ èyí wọn láti ṣe ìtanijí fáwọn àfáà tá à ń lò lọ́wọ́ lónìí tá a ṣẹ́kù lónìí ẹ máa kọ ìtàn àyàtú yín lẹ̀ mẹ́sàn-án àwọn tọkọ ní kéwú kọ́ kalẹ̀ fáwọn ọmọ kéwú rẹ kún lè mà májètà rẹ̀ ọ́ dàrú kó tó lọ ó ṣe kókó ọgbọ́ ká lè jọ Sheikh Ádámù gbogbo àfáà ní wí ọ̀rọ̀ ẹni iṣu kọ́ and treaty iṣu and treaty personality wọ́ gbogbo àfáà a máa rẹ́kọ̀ọ́ mú àwọn àwádìsù dùnìyà tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ẹlẹ́kọ̀ọ́ àjòkólẹ̀ ó wòye tó bá wòye torí gbogbo ẹ̀ tó lọ rọ́tún tó lọ lọ́sì ọwọ́ àwọn òpè kí láǹfààní tá a rí mú nù tó ṣẹlẹ̀ yìí àǹfààní tó rí mú ń bẹ̀ òun lọ́ yọ jáde ọyọ mọ̀dọ̀mọ́dọ̀ tó rí mẹ́ tó wọ́n bí ọgbẹ́ kí lẹ́ rí bí ní ṣẹlẹ̀ kí ni tọ́kọ ẹ ẹ̀kọ́ wò lọ́kọ ẹ ẹ̀kọ́ tí ó kọ́ wa náà ni pé gbogbo àfà tó ń lò lọ́wọ́ lónìí tó ti dépò gíga ipò gíga tó wà ní bẹ́yìn ọba sọ dáadáa àbí kó ní rẹ́kọ̀dù wọ́n máa kọ́ ẹ̀gẹ̀ àfà àwọn àfà àwọn ní rẹ́kọ̀dù tó dáa kò sí ní tán pé rẹ́kọ̀dù ju ìtàn wọ́n tírèsì ìtàn rẹ̀ náà ni wọ́n fi maru rẹ́kọ̀dù tó ní Sheikh Ádámù nísìn gbogbo ìtàn ayé wọn pátá gbogbo ń tà wí ẹ lè wo èwo la lè fi tánìsì wọn kò sí ní ọjà nìkan kó rí Sheikh Ádámù tánìsì. ó dà kéèyàn fẹ́ pọ́n Sheikh Ádámù kéèyàn fẹ́ fi lé. ọba fẹ́ fi lé wọn da ọ padà sẹ́yìn kí wọn rárá ibi tí Sheikh Ádámù dé ọba lọ fẹ́ gbé wọn débẹ̀ wọn da ọ padà kí wọn tó bẹ̀. ó ti yé káwa àfa ogun ìyànjú lọ lè kọ àwọn àfa àtọkọ ní kéwú iye wọn kọ kalẹ̀ sí tíra ṣe ní tíra àwọn tó ṣe lẹ́sìn lọ́dọ̀ wọn ṣe ní tíra kọ́ ọ̀dẹ̀ mẹ́sàn-án orúkọ ẹnì kọ̀ọ̀kan ọ̀gbọ́ ìgbàtọ̀ dálé kéwúlẹ̀ ìgbàtọ̀ dá mọ́sálásí lẹ̀ ìgbàtọ̀ bẹ̀rẹ̀ sáwíà ìgbàtọ̀ dá sáwíà lẹ̀ kọ́ kalẹ̀ torí àwọn mùrídì rẹ̀ tán bá fẹ́ parọ́ lọ́la àbí tán bá fẹ́ dojú ẹ̀rú àwọn tó sojú wọn ó dìde wọn ó já wọn ìtàn wà dàrú so sísọ tiẹ̀ náà ó sì kílẹ̀ ní tó bá ti sọ tó bá sì sọ tàn rẹ kalẹ̀ má parọ́ tó bá ti fi kún tó parọ́ kalẹ̀ nínú tíra àwọn tó sojú tó wọ́n sojú wọn bí ọ àwọn tí wọ́n jù ọ lọ lọ́jọ́ erí pẹ̀lú èjì tó fi kún èjì rẹ àwọn sọ fáwọn ọmọ kéwùrì àtàwọn ọmọ rẹ wípé erin yóò pe ni èmi ẹsẹgbẹ́ àfáà yín èmi ẹsẹgbẹ́ bàbá yín àfáà yín tó wà fọdún mẹ́ta jù mí lọ alẹ́ mi ẹsẹgbẹ́ rẹ̀
ìtàn gbọ́dọ̀ dá ọgbọ́dọ̀ kan tó dá tí ṣe Ádámù bá kọ 1885 wọ́n bá kọ kalẹ̀ pẹ̀lú bí Ádámù sí wọ́n ṣe rí wọn bí àbá wọn fọ́tò wọn gan pẹ̀lú wàhálà tí wọ́n ṣe èyàn kò tó bẹ́ẹ̀ mọ̀ láńṣẹ́ Ádámù ní ngbà wọn ń lo ọ̀pá wọn láwọn yẹn ní ń lo ọ̀pá wọn ní àáfàá tó jù mí lọ ń bẹ láyé tí ò lo ọ̀pá àmọ́ kò ṣe fìtínà bí mi. ẹ wo ọ̀rọ̀ àáfàá tó jù mí lọ ń bẹ láyé tí ò lo ọ̀pá àmọ́ kò ṣe fìtínà bí mi. so wàhálà tèmi ṣe kò ṣe. so bàbá sọ bí wọ́n ti bí wọn bàbá ọba àáfàá kan fà á pòun jù wọn lọ lọ́jọ́ erí wọ́n mọ àwọn tó jù wọn lọ wọ́n mọ àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́. so ẹ̀yin náà máa lè kọ gbogbo orútàn yìí ẹ bá sì kọ ẹ méjì kí òdodo ni kọ́ máa jẹ́ tàríkì ọ̀gbọ́dọ̀ jẹ́rọ́ tó bá ti dirọ́ yóò di mẹ́ta. torí báwọn bó ọba ká fáwọn èèyàn ẹni tó ń sọ rárá ó sojú mi ni rárá kò tó bá wọn tó bá ti di bẹ́ẹ̀ so ìtàn ìgbésí ayé ẹni yẹn ti dàrú nù wọ́n báyìí ti rí bẹ́ẹ̀ aburú ni kí wọ́n má lè fi ọ ṣe project aburú ńlá ẹ̀sẹ̀ fi hàn bàbá aburú ńlá ni kí wọ́n fẹ́ ṣe project pẹ̀lú legend ẹni tá a pè ní legend kí wọ́n fẹ́ pé wọ́n ṣe project àbáwọn ọmọ school fẹ́ wọ́n wá béèrè táwọn ọmọ ilé bá fẹ́ béèrè tán lọ́wọ́ àfa mi ọ̀tọ̀ ní déètì tó fáwọn eléyìí àwọn tọ̀hún tún wá lọ́dún tí ń bọ̀ wọ́n ti gbàgbé déètì ti àkọ́kọ́ ó tó fún wọn déètì míì táwọn bá padà wá ṣe wọ́n wá rí pé déètì yàtọ̀ síra wọn ìtàgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kí ni ọ̀dà àrùn mọ̀lá bá sàtì wà mẹ́nu ni. so agbọ́dọ̀ kọ́ àwọn tọ́kọ́ wa ń kéwú àwọn tí wọ́n nípa lọ́rọ̀ wa àwọn akọ̀fà akọ̀dérí àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ ń jọta bẹ̀rẹ̀ ṣẹ́ kọ́lá bí ìsàfà wọ́n kọ́ fá débi ẹni tí ń pọn omi fi sẹ̀bílì láì tí ń pọn inú mọ́sálásí níjọ́ tó wọ́n kọ́ mọ́sálásí ẹ gbọ́dọ̀ kórúkọ rẹ̀ kalẹ̀ sínú tàn òun là fi ń pèèyàn pé ẹni yìí ọwà civilized musa kọfù ni so definitely civilization ò tí ì dára wa àì nísà kọfà dùn náà tá a ti kú títà ń dàrú wa lọ́wọ́ a ti kú àwọn ọmọ kéwú ń da ìtàn wa rú lójú ayé wa ẹ̀kọ́ ni fún wa ká tún ìtàn wa tò tá a bá lè tún tò ká tó bó ṣe ti yẹ àti bó ti tọ́ torí pé ìwọ tó nìtàn ìwọ nìkan kò ní o àwọn tí wọ́n ń tẹ̀lé ẹlòmíì níjọ́ tó ti ń lo àyàtú bọ̀ wá níjọ́ wọ́n ti bí ẹlòmíì láti rẹ́ni tí ń tẹ̀lé bọ̀ wá títí tó fi dèèyàn. àyè bẹ́ẹ̀ kọ́. mọ́nítọ̀ ayé ẹ̀. ọ̀rẹ́ mi Haji Mikael ẹjọ́ tá a lọ sílùú wọn lẹ́yìn àwẹ̀ bàbá tí Haji Mikael tó fún Maka bàbá yẹn dúró adébẹ̀ tá ń ṣàdúrà sí sàárè màmá wọn lọ́wọ́ ní bàbá yẹn náà wá aláàjì ní bàbá tó dúró yìí o ẹni eré ni olóore àwọn ni o níjọ́ tí wọ́n bí àwọn ó ti ní bàbá yìí ti sọ wọn ní Abíọ́lá bàbá yẹn wá ní bẹ́ẹ̀ ni àwọn lóko ọdẹ ń jọ́nà ẹ̀wọ̀n nǹkan mo lóko ọdẹ mo wá darí wọn wá lálàájá bí màmá ní Abíọ́lá nù Haji Mikael fi ní láti gbà náà ni bàbá wọn tí wọ́n ń fàdúrà tẹ̀ láwọn àdùnní òun fún òun pé bàbá wọn béèrè ntọ́ bá fẹ́ bí bàbá náà ṣe rí mọ́ kanjọ́ náà nù ṣe mọ̀ pé ó ti wà documented kalẹ̀ nù níjọ́ tí wọ́n bí ẹni tó sọ ní Abíọ́lá kò wá gbàgbé ẹni tó sọ òun ló kó Abíọ́lá ó ti gbàgbé ẹ̀ ó kọ́ náà ṣiṣẹ́ a gbọ́dọ̀ gbàgbé ẹni kankan nù pèsè ayé wa èyí wọn máa jẹ́ ìtanijí àti ìkúnlọ́wọ́ fún gbogbo àwa tí a jẹ́ àfà.